promote our car, promote our culture. Thank you. Erin ńlá ló tún wò lágbo àwọn òṣèré. Gbajúgbajà àgbà ọ̀jẹ̀ òṣèré Olúṣẹ́gun Akínrẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí Chief Conran ni ó ti jáde kúrò láyé ní ọjọ́ Ẹtì Friday. Ẹnìkan tó jẹ́ gbajúgbajà òṣèré àgbésinimá jáde Ṣeun Olókètúyì ló kéde wípé àgbà ọ̀jẹ̀ òṣèré Chief Conran ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti jáde kúrò láyé lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rin 69 years ọjọ́ mẹ́ta sí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni ó sọ di mímọ̀ wípé gbajúgbajà òṣèré ọkùnrin náà ni ó jáde láyé ní ilé ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì Friday lẹ́yìn tí ó figagbága pẹ̀lú àìsàn kan. Wọ́n ní gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ètò ìsìnkú rẹ̀ ni wọn yóò máa fi léde fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀. Bákan náà, ọ̀pọ̀ àwọn ènìyàn gbajúgbajà òṣèré lọ́kùnrin lóbìnrin ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìdílé Chief Conran gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ sí ikú olóògbé náà. Bí ẹ kò bá gbàgbé wípé Chief Conran ló jẹ́ gbajúgbajà òṣèré àgbà ọ̀jẹ̀ lágbo àwọn òṣèré tíátà. Promote our car, promote our culture. Thank you very much.